ibi awíládé yìí àwọn tí wọ́n sọ fún ọ rẹ̀ pàápàá lọ́dún yìí. àwọn adìẹ kékèké lé sáwọn adìẹ kékèké lé. ẹ̀rọ kẹsẹ̀ lẹ́yìn ọmọ sọ́bọ̀ kí sáwọn adìẹ eléyìí o tó ti yọ nísìn ìwọ bẹ̀rẹ̀ ọrùn ẹ dáadáa. àwọn tìsàlẹ̀ yìí. àwọn adìẹ rẹ̀. kí ni ìyàtọ̀ wọn náà òkè àtìsàlẹ̀ kí ló fi yàtọ̀ síra wọn. ṣé àwọn adìẹ eléyìí tó pa náà àwọn àgbàyàwó. àbọ̀ ọ̀dájú ẹ̀ mọ̀ ni àbọ̀ eléyìí tí èèyàn bá pa wọ́n tán kì í ṣe pé èèyàn pa wọ́n lójú àlejò ẹ̀yìn ó ti pa adìẹ tó fẹ́ fi sọdún lẹ̀ tó ti ọ̀nà sí ẹnu ọ̀nà lèèyàn pa ẹ̀jẹ̀ rẹ̀ sí èèyàn ò ru ẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ dáadáa ẹ ti bá ti bọ̀ wọ́n ní wọ́n pa nǹkan bí tó ti ọ̀nà sí á sì ti dín á ti sèyí tó jẹ́ pé tí a bá ti ń dé ráìsì ẹ̀fẹ̀ yọkan sórí rẹ̀ ráìsì ẹ̀fẹ̀ yọkan sórí rẹ̀ dákun sọ́ọ̀mọ́ tí ẹran wí lọ́jà nísìn. àmọ́ tẹran ń wí ṣùgbọ́n eléyìí kéré kò tí tó pa èmi ò rò bá dé eléyìí tó pa àgbàyàwó. eléyìí tó pa o ètò ìjẹ ní Misiri àbí Italy ẹ̀jẹ̀ káàkiri Italy náà ni tó ti yọ nísìn ètò ìjẹ mẹ́ sọ̀rọ̀ pé gbọ́ tẹ̀lé. ìdè smoke igbó. sọ̀rọ̀ adìẹ tó wé sórí gbogbo bí ó kálukú ti wá sátì ẹ̀ ní adìẹ kó gbogbo bí. gbogbo bí irú àwọn adìẹ lẹ́nu kó síbi wo onímọ̀dé tí wàá kó. àìmọ̀ yí àfa àti mo ti pàdé. tó wá sa mẹ́ta tó ní àgbò ojú ó tíyàn ní kọ̀rọ̀ ó dájú kó tíyàn gbangba gan lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ẹran ó pe téèyàn bá gbà èèyàn láàgùn lẹ́yìn ọdún. ṣé ẹran ó pè ń fún yàn lẹ́ran. wọ́n máa ń fún yàn lẹ́ran wípé kéèyàn máa san díẹ̀díẹ̀. ẹran ó pè. ẹran tó bá rà ní 250 níta ọmọ yóò pé ó gbé rẹ̀ ní 500,000 ní yóò ṣe gbèsè tí èdè iléyà ti ń bọ̀ ní. láì gba mikra bọ́. bẹ́ẹ̀ ni mo sọ láì gba mikra tàbọ́kadà ẹ tó gba mikra gan yóò ti fẹ́ sanwó rẹ̀ tán kéèyàn tó ṣe owó ẹran ó pè tán ìwé kù ni wọ́n tẹ́ o mo fàṣírí mi pamọ́ fún ọ lọ́rùn tó ti yọ nísì ìdájí láti sáré padìyẹ ká tó lọ yídì á ti dín in lẹ̀ ẹ tí ọ̀gbọ́n láwẹ̀ ń kó iléyà ti dùn ẹ tó ṣẹlẹ̀ ni pé 13,000 ni a pè. bó ṣe kéré yìí náà. ìgbà wà bá wọn sọ̀rọ̀ wọ́n lè gbẹ̀ 11 kásá mẹ́ta kò kó kùn kí wọ́n jẹ lára ẹran tí ò sí lára díẹ̀. bẹ́ẹ̀ ni bọ̀bọ̀ mú òkú kéré kákó mẹ́ta. kọ́ bọ́ sọ lẹ́nu ni òkò ọ̀pọ̀ gan ni mo fẹ́ kọ́kọ́ lọ pa lódò. kọ̀ǹkọ̀. ẹbí kan ṣe fún pé eku ló yẹ kẹ́ ẹ wo eléyìí tẹ̀yìn sọ gẹ̀mí sì ń rò ní o ti understand bẹ́ẹ̀ yẹn sìn owó ẹran ò ṣe rọ́ọ̀lù lóòótọ́ ṣùgbọ́n ẹran ó pè kò tún ṣe é gbà ẹran ó pè ò ṣe é gbà. ọlọ́mọjà tiẹ̀ gbẹ ẹran ó pè èèyàn dààmú lẹ́yìn ọdún èèyàn sanwó nǹkan. èèyàn ó sanwó òun tí ò fi di. ìyẹ́jà mi ìtẹ́mi sọ fún wọn jágbọ́njá mọ́lẹ́jì àdìyẹ ẹ̀sùn ti yọ nísìn lọ́dún tó lọ àpẹran lọ́dún yìí bó ṣe gbà ní bó ṣe ẹja lọ gbà yà aládìẹ kó wá bá wa kó mẹ́ta bọ́ọ̀ta. èmi nù ra mẹ́ta mẹ́fà.